me knowledge. Like this. Yes, okay. At online. See life. At the life by Life. At the life. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo èèyàn wa nínú ilé ìwé tí ẹ bá láǹfààní láti wo ètò tí a fẹ́ ṣe yìí. Ní èní a wà ní ìlú London pẹ̀lú àwọn bàbá wa ìlú mọ̀ọ́ká ọ̀jọ̀gbọ́n onílàákàyè tí ó já sí pé ẹnikẹ́ni tí bá máa sábà wo àwọn sinimá tí ó sì ti wà ní ẹnu ẹ̀ tipẹ́ tí ó sì dá àwọn fíìmù gidi mọ̀, àwọn fíìmù tí kọ́ni lọ́gbọ́n, àwọn fíìmù tí kọ́ àgbàlagbà tó ní làákàyè tó ṣe pé òun ló tún kọ́gbọ́n nínú fíìmù náà. Ọ̀kan nínú wọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n oníjìnlẹ̀ tí wọ́n sì ti wà lẹ́nu àyà sinimá ti pẹ́, àwọn náà ni àwọn bàbá wa Ọ̀túnba Adebayo Salami tí gbogbo wa mọ̀ sí Oga Bello. Wọ́n wà nílùú London lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ni wọ́n wà ní ẹ̀gbẹ́ mi ní àsìkò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní láti wo ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa kí àwọn èèyàn wa lólé sà. Mo ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ilé, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé lóko lókè òkun káàkiri gbogbo àgbáyé. Mo kí ẹ kú dédé àsìkò yìí gẹ́gẹ́ bí àsìkò tẹ́ wà lọ́hùn. Ṣé dáadáa ni mo bá yín o? Alhamdulillah. Gẹ́gẹ́ bí iṣẹ́ ti wà nípa tí a bá rí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà ní ojú ọ̀nà iṣẹ́ kan tí wọ́n dẹ̀ ti làmìlaka níbẹ̀ báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan máa ń wà tí àwọn èèyàn wa tó yá sí pé a lè má mọ̀ nípa àwọn onítọ̀hún until nígbà tí ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ bá wáyé báyìí. Ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ kọ́ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún wa. Orúkọ mi ni Adebayo Salami tí gbogbo yín mọ̀ sí Oga Bello. Ẹ jọ̀ọ́ ìlú wo ni ẹ wà báyìí? Lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà nílùú London. Ẹ jọ̀ọ́ ta ni Adebayo Salami? Ọmọ ìlú wo ni ibo náà bí sí? A fẹ́ kẹ́ kọ́ ṣàlàyé àwọn eré àìfún wa. Mo jẹ́ ọmọ bíbí Kwara State
ní ìlú Ìlọrin to be precise, ní Nigeria limi, ọmọ bíbí ibẹ̀ ni mí. Ṣùgbọ́n Èkó la bí mi sí ní 1952, la bí mi sí Èkó ní Agege local government. Ṣùgbọ́n gbogbo dídàgbà mi láti kékeré Lagos Island ni mo dàgbà sí. Gbogbo iléèwé mi lílọ, mo lọ sí iléèwé ní Lagos Island náà, mo dẹ̀ lọ sí iléèwé ní Mushin àti káàkiri. Ẹ ṣé. Kí ló wá tì yín débi iṣẹ́ à ń ya sinimá? Well, ká tó débi sinimá kọ́lé yẹn àwa fi bẹ̀rẹ̀. Eré orí ìtàgé ni mo fi bẹ̀rẹ̀. And that was 1964. Mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé, ọmọ ọdún 12 ni mi gbà náà lọ́hùn. Pẹ̀lẹ́sìn tó gbé mi débẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ pé Lagos Island ni mo wà. Gbogbo àwọn ìṣe àṣà tí wọ́n ń ṣe ní Lagos Island yẹn ó máa ń wù mí. Mo dẹ̀ máa ń bá wọn kópa ń bẹ̀. Irú inú àwẹ̀ ń sìn yìí wéré la máa ń jí jáde káàkiri. Mo bá wọn kópa nípa wéré yẹn. Ládùúgbò tá a wà wọ́n ń pe oníwéré kan ní Àjàdí la wà. A máa ń sábà tẹ̀lé wọn. Ìgbà míì máa ń lo mílé kónkóló tẹ̀lé wọn. Mo wò gẹ́gẹ́ bí iṣẹ́ ládàáni ṣe bá ń jí àwọn èèyàn káàkiri ní òrukàn jẹsàárì ni. Tó bá di inú iléyá wọ́n máa ń pe kinní kan ní àǹgẹ̀rí lẹ́kọ̀ọ́. Ọ̀pá ni wọ́n máa ń fi sẹ́sẹ̀ báyìí tó máa dì so tó wá ga. Máa ń tẹ̀lé àwọn yẹn náà. Tó bá di ìgbà Christmas a máa ń bá wọn tẹ̀lé fàǹtì. Gbogbo àwọn nǹkan mọ̀ ẹ́ ṣá ni mo ṣáà láìkè àṣà wọn. Ṣùgbọ́n ní ọdún 1966 yẹn, 1964 lọ́gbà, mo wá wo eré kan lórí tẹlifíṣàn tí bàbá wa Ogunde ṣe ní yíyá yẹn. Wọ́n ń pe àkọlé eré yẹn ní The Village Doctor. Mo wá rí, mo dẹ̀ like acting Ogunde yẹn nǹkan lọ́pọ̀ ṣáà like. So màá ní èmi náà dẹ̀ máa act o. Bàbá kan wà ní ibẹ̀ à ń pè ní Jẹ́kẹ̀randò ní Rìkà lẹ́kọ̀ọ́. Wọ́n ń pè ní Àyìnlá Olùmẹ̀gbọ́n, òun náà ti ṣaláìsí nsìn. Ó máa ń ṣe practice ńbẹ̀. Bàbá yẹn èmi náà máa lọ wòran ẹ̀. Ó eré yẹn ṣáà kó sí mi lọ́kàn. Tó bá di pé níjọ́ yẹn níbi ẹ̀yìn school wa báyìí, mo ṣáà ń gbọ́ tán lùlù. Mo wá yọjú àwọn olólùlù. Mo wá rí pé àwọn oní tíátà ni. Wọ́n ń porúkọ wọn ní Young Stars Concert Party. Young Star Concert Party yẹn tó lead ẹ̀ ń gbà yẹn ni Òjó Ládípọ̀ bàbá mi rò. Mo ṣe yí padà tí mo lọ bá wọn nìyẹn pé mo fẹ́ join wọn. Wọ́n wá ní ìwọ ọmọ kékeré yìí. Wọ́n ṣáà lé mi lọ. Wọ́n á dúró mo wá ń wòran. Ìjọ́ kejì mo tún wá, ìjọ́ kẹta mo wá. Ìgbà tó yá náà sọ ní mo wá tún lọ bá wọn kà pé ẹnìkan nu wọn tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá kan bẹ̀. Wọ́n pè ní Kọ́láwọlé Àpénúwà. Ó wà láyé bí ó sì láyé sí mi ò lè rántí mọ́. Mo ṣáà lọ bá pé kó jọ. Wọ́n á mú wa sọ́dọ̀ àwọn Òjó Ládípọ̀ bàbá mi rò kọ́ lọ́n fọ́run kẹ́. Wọ́n á ní ó fẹ́ àníkọ́ jẹ́ kọ́mọdé máa lọ sẹ́ẹ̀ nǹkan. Mo ní máa jọ ìwọ́n ní ó dà kí lọ mú £1 wá gbọ́n kan sílé kan. Owó ọjọ́ náà lọ́hùn. Gbọ́n kan sílé kan bó ni fẹ́ rí owó ńlá nígbà yẹn. Gbọ́n kan sílé kan kẹ̀ bó ni mo ti fẹ́ rí. Wọ́n á ní mo ṣáà ń pààrà bẹ̀. Wọ́n ṣáà sọ pé àti bá owó yẹn wá. Mo wá desperate mo wá dá owó yẹn. Bó ni mo ti ń rí owó náà gbà náà ni pé ọ̀dọ̀ ọ̀nkù mi tí mò ń gbé àfáà ni wọ́n torí ilé kí ó ní mo dàgbà sí. Àfáà ni wọ́n. Kí lórúkọ wọn? Alhaji Yusuf. Alhaji Yusuf lókè òkú ń bẹ̀. Àwọn àti bàbá mi tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n. Àwọn gẹ́gẹ́ bí àbúrò bàbá mi
ọmọ yẹn ṣe láyé ìjọ yẹn wọ́n ṣáà ti mú mi lọ gúnlẹ̀ bẹ́ẹ̀ so ibẹ̀ ni mo wá tó máa tẹ̀lé wọn lọ tí n bá lọ rọ́ wá sí owó tí n bá gbà ń bẹ̀ máa tọ́jú ẹ̀ tí n bá tẹ̀lé wọn lọ rọ́ wá sí owó tí n bá gbà ń bẹ̀ máa tọ́jú ẹ̀ ìyẹn mo wá fi fún wọn ní ìyẹn ni mo wá dá títí tí mo fi rí pọ̀ kan sílé kan yẹn láti fi join tíátà mo sì dèrò tíátà nìyẹn so eré stage là ń ṣe ní gbogbo ìgbà yẹn bẹ́ẹ̀ kó tó di pé nígbà tí mo á débẹ̀ wọ́n kàn máa ń fi mí síbi kan kí n máa lo aago mo ń lo aago kò sí wọ́n sọ pé kò sí aspect kankan nu tíátà tí mi ò mọ̀ ìlú ní aago ní everything this stage kan tó yẹ pé tá a bá ń ṣeré báyìí curtain lásán ni mo máa fà mo ṣáà ń pé ro tí ẹni sáńdò pé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe lẹ́ẹ̀ ṣe passion tí mo ní fún ni mo ń ṣe títí ìgbà tó yá tá a ṣe tíátà yẹn títí tọ́gá mi kú a tún continue kí gbogbo ẹ̀ tó máa yí padà bọ́ sí sinimá kó tó di pé ó kọ́ yí padà sí tẹlifíṣàn bẹ́ẹ̀ tó fi wá tó di sinimá so sinimá kọ́ ni mo fi bẹ̀rẹ̀. Ẹ ṣe táìmù yẹn a gbọ́ pé nígbà tẹ́ fi join àwọn bàbá wa Ojúládépọ̀ ipa wo ni ẹ̀yin kó fún wọn nínú àwọn stage play tí wọ́n ṣe ń gbà náà. Stage mo rántí pé àkọ́kọ́ tó kọ́ máa fi mí sí stage play àwa méjì náà ṣe audition fún ìyẹn náà ti lé ti ṣe wọ́n ṣe audition fún wa pé ká ṣe babaláwo àwa ṣe èmi náà wà mú nígbà náà àkọ́kọ́ tí kò máa ṣe stage play a ṣe play yẹn ní City of Lagos Rendezvous ẹni tó fi ṣe chairman play yẹn gbà yẹn ni tó jẹ́ chairman tá a fẹ́ ṣe play fún káwọn èrò wá tàbí nínú chairman ní olóògbé Benjamin Adékúnlé tó jagun yẹn so nígbà tí mo dé tá a fẹ́ bọ́ sórí stage báyìí mo yọjú ibi kọ́tí tí mo rérò àyà mi já ṣé àwọn ti máa ẹ máa fẹ́ sí ẹ. mo á ra bọ́ síbi kan mo á ṣàdúrà ṣá nígbà tá a ti máa ṣe tí máa bọ́ sórí stage àtẹ́wọ́ ṣáà ń ya àtẹ́wọ́ ń ya ni so first time tí máa bọ́ sí orí stage nìyẹn and it was perfect àtìgbà yẹn ni wọ́n ṣáà ti rí mi bíi kìíní tó di pé wọ́n á kópa tó pọ̀ tó bá tún wá ń dá sọ̀rọ̀ pé à ń ṣe story wọ́n á dá sí tó bá ń sọ̀rọ̀ story tó bá tún bó ṣe máa ń dá sí wọ́n tún máa ń like wọ́n ṣáà ṣe tí nígbà tó yá young stars concert party yẹn ó change sí Ojúládépọ̀ theatre mo wá move títí tí mo fi di gbákejì Ojúládépọ̀ theatre kó tó kú yẹn gbákejì torí èyí kan ṣe ti yín bí pẹ̀lú interest ọdún wo náà kú ní Ojúládépọ̀. ó kú ní 1978 ló kú. ìgbà tó wá kú sígbà tó pẹ́yìn wá ní gbákejì. ìgbà tó wá kú tó jẹ́ pé èmi ní gbákejì yẹn nǹkan take up group yẹn ni ó reluctantly ní pàápàá torí mi ò. ní interest. No, I was working mo ń ṣiṣẹ́ nígbà tí mo jáde school mo ń ṣiṣẹ́ ní Federal Ministry of Works and Housing nígbà yẹn I was actually employed as a library assistant nígbà náà gbà tó yá wọ́n gbé mi lọ sí ọ́fíìsì minister wọ́n lo minister ń gbà yẹn mo sọ̀rọ̀ 1970, 71, 72 federal commissioner náà máa ń lò so wọ́n á gbé mi lọ sọ́dọ̀ federal commissioner which is Alhaji Fẹ́mi Òkúnnù. I was his personal assistant there. You understand? So gbogbo time yẹn àwọn ṣeré mo dẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ ìjọba lẹ́gbẹ̀ẹ́ kan. owó sálárì mi ti bá tún gbà pàápàá máa ń dá sí ibi eré yẹn nítorí pé mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n mi ẹ bá mọ̀ pé ibi tó máa gbé mi léèrè. so nígbà tẹ́yìn wá di ọ̀gá ti gúrùpù yẹn so kí wá ní àwọn èèyàn lẹ́yìn náà wá ń kọ́ṣẹ́ gbà yẹn. nígbà yẹn kì í ṣe pé kọ́ṣẹ́ wá join group ni ọ̀dẹ̀ wá join group àwọn àtàjọ ṣeré ńgbà yẹn àwọn tí wọ́n wà láyé nísìnyí màmá Àwẹ̀rò wà nígbà tí
Màmá Àwẹ̀ró wà, Màmá Àwẹ̀ró nìkan náà ni mo lè rí wà láyé ń sìn, àwọn yòókù àti irú wọn ti pẹ́ mi mọ̀ wọ́n wà láyé bọ́ọ̀ sí láyé. So now ẹ jẹ́ ká padà sọ́dọ̀ bàbá Ògúndé. Ǹjẹ́ bàbá Ògúndé ló dá ẹgbẹ́ ANTP sílẹ̀ àbí ẹgbẹ́ yẹn kì í sàwọn nìkan náà dálẹ̀? Kò sẹ́ni tó tó bàbá Ògúndé ńgbà yẹn, àwọn nìkan náà ni. Kódà káwọn everybody kórí jọ pọ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí, bàbá ló dálẹ̀ ni. So ti yé sí bàbá ló dẹ́gbẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n tó wà, àwọn nǹkan kan wà tí mi ò. Ẹ láwọn kankan wà tẹ̀ nílé ìṣòro lórí ẹ̀. Ok, ṣùgbọ́n kí ni ipa bàbá Ògúndé? Ṣé àwọn pé a mọ̀ pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù ayé gádà, ǹjẹ́ kópa nú ẹ̀? Dáadáa, mi ì kópa nú ayé, ṣùgbọ́n láti orí Jáyé Sinmi mo kópa ń bẹ̀. Ipa wo lẹ ṣe ní Jáyé Sinmi? Mo jẹ́ kan nú àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó níbẹ̀. Then Àyànmọ́ mo kópa ń bẹ̀. Arópin Tènìyàn mo kópa ń bẹ̀. Èmi ni production assistant ní Arópin Tènìyàn. Fún bàbá Ògúndé. Gbà yẹn. Àyànmọ́ mi ò kópa nú Àyànmọ́ nítorí pé gbà yẹn lèmi náà ṣe fíìmù mi. Mo lọ sí Amẹ́ríkà láti lọ ṣe processing nígbà yẹn. Kí ló kọ fíìmù yín gbà yẹn? Tí mo ṣe yẹn nígbà yẹn, ọmọ òrukàn. Ok, now Ògúndé nígbà tó wà láyé a gbọ́ pé ẹgbẹ́ ANTP bẹ̀rẹ̀, so ẹ ti sọ pé ẹ fẹ́ lọ sí ẹ̀yà àpò, but mo fẹ́ kàn jẹ́ ká mọ ipa wo ni bàbá Ògúndé kó as a president ANTP kó tó di pé wọ́n fààyè lẹ̀ dẹ́ta ló tẹ́wọ́ gba ipò yẹn lẹ́yìn wọn. Ọ̀rọ̀ tó mú díẹ̀ ni, ṣùgbọ́n jẹ́ kí mẹ́nu bà díẹ̀ bẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá ló dá ẹgbẹ́ lẹ̀, òun làwọn ló dá ẹgbẹ́ lẹ̀, òun ló lórí wa, òun ló ṣe. Ṣùgbọ́n àwọn kankan wà tó wáyé tí ò tẹ́ bàbá lọ́rùn. Tí ò tẹ́ bàbá Ògúndé lọ́rùn. Tó fi wá tilẹ̀kùn mọ́ pé òun fẹ́ rẹ́ ní kankan mọ́. Bẹ́ẹ̀ ni títí tó fi wá di pé ẹ̀bẹ̀ pọ̀, ẹni tó gbá òwúrú àwọn àdìlọ gbogbo wọn ìjà, ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an láàrin ọ̀gá kan sọ́gá kan ní ìfẹ́ dára. Ó yé mi. Inú bí bàbá ní ìfẹ́ àwa díẹ̀ ni bàbá máa ń rí gbà yẹn. Àwọn tó mọ̀ pé àlàkáyà àwọn eléyìí ó jìdọ̀. Bá bẹ̀ sí dá àwọn orúkọ yẹn mo sọ pé. Ó yé mi, ẹ bá dárúkọ. So bàbá tilẹ̀kùn mọ́ wa bá fi lọ nígbà tí bàbá fi kú. Tí bàbá kú kò rí gbogbo àwọn tá a wí yẹn tí. Kò fẹ́ rí wọn mọ́. So lẹ́yìn wọn ta ló take over? Ẹni tó take over ni Adelove. Adelove ló take over. So bàtà Adelove wá take over, ǹjẹ́ wọ́n ṣe àtúnṣe láàrin? Wọ́n try láti ṣàtúnṣe. Ṣé mọ̀ àwọn kankan wà tí ò ṣẹlẹ̀ nígbà yìí bàbá tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nígbà yìí. Torí discipline wà fún bàbá. Àwọn tó jẹ́ leader eré nìkan ló máa wá sí meeting gbà yẹn. Ìgbà tó yẹ àwọn tó jẹ́ manager ìlérí wọ́n fight pé ó yẹ káwọn náà máa wá sí meeting tí wọ́n ti ẹ̀dá tí wọ́n lè kí ṣe ló fi di irú wá. Ògiri wá. Kò tó bá gbogbo ẹ̀. Ṣé irú ògiri wá yẹn ṣẹlẹ̀ lásìkò Adelove nígbà tí wọ́n jẹ́ aṣíwájú fún? Nígbà tó àsìkò Adelove náà ni ṣe fight yẹn bẹ̀rẹ̀ pé àwa náà láti máa wà bẹ́ẹ̀, àwa náà láti máa ṣe gẹ́gẹ́ bí manager, gẹ́gẹ́ bí nǹkan. You understand? So ọ̀rọ̀ yẹn pọ̀ gan. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan ṣùgbọ́n. Ṣé o rí ẹ̀ bẹ́ẹ̀? Ok, lẹ́yìn Adelove ta ló tún wá di president ANTP? Lẹ́yìn Adelove ni Jimali. Lẹ́yìn Adelove yẹn o wàhálà tún ṣẹlẹ̀ o tó yẹ pé kí á ti kà náà tún yàn o. Wọ́n yàn ẹ̀dá kí á ti kà o. Wọ́n lẹ́yìn kí á ti kà tán yàn ẹ̀dá. Lẹ́yìn yẹn ni nígbà tí Adelove ń ṣe, èmi ń ṣe treasurer ńgbà yẹn. So understand? Lẹ́yìn tí Adelove dẹ̀ kúrò ń bẹ̀, Jimali wọlé. Ṣé
kí ni àwọn achievement Adelọ fúngbà tó wà ńbẹ̀. òun nìkan ló lè sọ Ọlọ́run okay ẹ̀yin Jimaliu kọ́ bá Jimaliu wà ńbẹ̀ kí la àwọn achievement okay lẹ́yìn Jimaliu lọ akẹ́yìn bẹ́ẹ̀ ìgbà tẹ́yìn wá di ANTP president nígbà yẹn ọdún wo lẹ wọlé. mo rò pé wọlé ní 1999 or 2000 or so or thereabouts. Okay, títí di 2004. 2004. Okay, kí làwọn achievement ẹ lè tọ́ka pé nígbà tẹ́yìn wà ń bẹ àwọn nǹkan báyìí náà wọ́n. Èkínní náà mo kọ́kọ́ wá unity láàrin wa. Gbogbo wa pátápátá wá unity láàrin wa káàkiri. Ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ mọ̀ pé àwọn tó máa jẹyàn lẹ́sẹ̀ wọ́n máa jẹyàn lẹ́sẹ̀. Àwọn tó máa ṣe kínní àwọn onílára máa wà bẹ́ẹ̀. Àwọn èèyàn kan ọ̀dẹ̀ tó ní fẹ́ kí unity tí tẹ́yìn fẹ́ ṣe ètò yẹn wọ́n ní fẹ́ kó ṣe ṣe. Wọ́n fẹ́ kó ṣe ṣe. Wọ́n tẹ̀ ní fẹ́ kó ṣe ṣe. Wọ́n ṣáà wá unity yẹn. Tọ́lọ́run dẹ̀ fún mi ní kìíní ṣe. Nǹkan tí mo kọ́kọ́ inject síbẹ̀ ní discipline. Discipline ni pé inú mi dùn pé ó rìnlẹ̀ ńgbà náà. Tí n bá ní lọ́la o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ roll camera kò sẹ́ni tó máa jáde. Tó láwọn security máa tó àwọn tó máa lọ kó ẹrù ìlú ti wà. That's 1, 2. Mo dẹ̀ make sure pé gbogbo state ta ní pátápátá láti lọ ṣe meeting. Tó máa mú ẹ lọ ṣiṣẹ́ níjọ́ meeting yẹn mi ò mọ̀. Nítorí pé n tí mo adopt ni pé gbogbo yín láti wá síbẹ̀ yẹn o. Ẹ láti gba tálí tẹ máa fi ṣiṣẹ́. Bí permission work permit yes kẹ́nìbọ̀dì tó lè yaṣẹ́. Kó tó lè yàtọ̀ ṣaṣẹ́ àbí kó tó lè pè é síṣẹ́ pàápàá. Meeting yẹn ló ti máa gbà o ò lè gbà ń bò mí o ò dẹ̀ lè rányàn wọn lè fi rányàn. To understand saying owó permit yẹn kéré 200 naira ni kò tó owó tó máa fi wọ mọ́tò wá pàápàá bẹ́ẹ̀ nítorí pé kí ìrẹ́pọ̀ yẹn lè wà. ó lè wà. So dẹ̀ rí bẹ́ẹ̀ wà everybody dẹ̀ dúró wọ́n dẹ̀ ṣe bàjẹ́ ń ṣe lọ tó dẹ̀ dà ṣe understand nsìn. Mo rò pé tábà ní intergovernment relationship ó bẹ̀rẹ̀ látòrí mi. Nítorí pé nǹkan tí mo ṣe ni pé gbogbo àwọn state yẹn mo ní kí wọ́n admit gbogbo àwọn governors tó wà bẹ́ẹ̀ báyìí. Bàbá Ọbásanjọ́ ló wà lórí oyè ìgbà náà. You understand me? Èmi náà dẹ̀ kó executive mi lọ visit ẹ̀ l'Aso Rock. Ìgbà yẹn la sọ fún bàbá Ọbásanjọ́ pé kọ́ má ta National Theatre. Kọ́ má ta National Theatre. Ibo la àwọn òṣèré. Ibo ni ẹgbẹ́ náà lè máa jẹ sí. Àgbàdẹ ṣe débẹ̀ ó dẹ̀ pledge pé òun ò ní ta. Òun máa concessionaire fún wa. You understand? Ó dẹ̀ kọ́lẹ́tà sí wa after ta kúrò bẹ́ẹ̀ network ní sùn gbé kọ̀ọ̀kan bla 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 gbà yẹn ó dẹ̀ concessionaire fún wa wípé wọn àwọn fún wa ká máa rọ̀ ní. Wrote letter to that effect but owó tán ní ká san gbà yẹn àrísàn which is $10,000. Wọ́n ní ká san ká tó wá jókòó máa sọ̀rọ̀ kọ̀ọ̀kan gbé àṣọ. Òun là ń ṣe títí tẹ́lẹ̀ fi gbéjọba lẹ̀. Wáyé tí ẹ máa sanwó. Àwọn náà mọ ní sinasọ bí kẹ́kọ̀ọ́ yẹn wá. àwọn náà mọ ìgbàsílẹ̀ àtọ́jọ́ sì gbélẹ̀. Okay. So àánú àwọn achievement pàtàkì tẹ ṣe bẹ́ẹ̀ ni. Okay lẹ́yìn ìgbà tẹ́ ẹ wá kúrò bẹ́ẹ̀. Inú mi dẹ̀ dùn mo inject discipline sínú ẹgbẹ́ yẹn. Mo dẹ̀ mú ẹgbẹ́ yẹn dúró. Mo dúró. Ṣé táìmù yẹn náà ni gbogbo state ni wọ́n ti yan gbogbo àwọn gọ́vùnà láwọn state kọ̀ọ̀kan àbí táìmù yẹn náà ni. Bẹ́ẹ̀ni táìmù náà. Okay lẹ́yìn ẹ̀yìn ta ló wá tún bọ́ sórí oyè. Jídé Kòsọ́kọ́. So lásìkò Prince Jídé Kòsọ́kọ́ kí ni àwọn achievement ẹ lè. Òun lè máa bí. No torí ẹ̀yin náà wà nù ṣé ẹ ti mọ̀ pé ẹ̀yin ti jẹ́ ex-president so ọ̀dẹ̀ yẹ pé ẹjọ́ máa. No òun náà try agbára ẹ̀. Yeah. He tried a lot I must confess. Yeah. But torí achievement ẹnì kọ̀ọ̀kan. Ẹni tó lè sọ. Okay ẹ̀yin ò fẹ́ mẹ́nu lọ. But he tried. His best. Okay lẹ́yìn Jídé Kòsọ́kọ́ ni. During the time Jídé Kòsọ́kọ́ láwọ̀ kan ṣẹlẹ̀. Gbogbo nǹkan tí mi fẹ́ sọ náà. Tẹ́ ẹ fẹ́ lọ bẹ́ẹ̀ ni ẹ okay ẹ fẹ́ lọ sí.
Okay, àwọn àwọ̀ tó ṣẹlẹ̀. Controversy wà lórí ẹ̀ púpọ̀. I understand. Ìkíná ọbẹ̀ mi nǹkan àgbà. Bẹ́ẹ̀ni. That is number one. Number two, irú tí wà ìbá sọ ó máa hold. Bẹ́ẹ̀ni. Mi ò ní fẹ́ tó tún máa tú everybody ká. Ó yé mi, I understand. So tí ẹ ṣe fẹ́ lọ bẹ́ẹ̀. Okay, a gbọ́ pé táìmù yẹn lẹ́yìn Jídé Kòsọ́kọ́ ni Victor Ashaolu ló di president nígbà yẹn. Then àwọn àwọ̀ kan ṣẹlẹ̀ ọ̀rọ̀ high court kankan. So kí ló lè fa gbogbo àwọn ọ̀rọ̀ court gbà yẹn? Tó máa fà pọ̀. Màá mẹ́nu bà díẹ̀ bẹ́ẹ̀. Ashaolu eléré ni kò dẹ̀ tún ṣe eléré. Tó bá lóhùn eléré ó yàtọ̀ sí eléré. Àwa tá à ń practice la fi ń jẹun. Àmọ́ kí n ti bàtà ti ń ta wá lẹ́sẹ̀. You understand? Òun kẹ̀rí fẹ́ jó lórí by force. Tí àwọn èèyàn ò dẹ̀ fẹ́ gbà. Àwọn tó ṣe kíní ò fẹ́ tó ń practice eré yìí ò dẹ̀ like ẹ̀. You understand? So gbà tí ó dẹ̀ fẹ́ ṣe ó dẹ̀ gbé wa lọ court. Gbà tẹ́mi tí wàá bẹ̀ ló ti ń gbé wa lọ court yẹn. Láti gbà tẹ́yìn ti jẹ́ president. Mo ti jẹ́ president ló ti ń gbé wa lọ court yẹn. Kò sí ní tá a fi ọ̀rọ̀ tán. Kò sí ní tá a ṣe fún tán. You see, I don't want to talk too much about this. I understand, yeah. You understand? So, but nígbà tí àwọ̀ yẹn dẹ̀ máa ṣẹlẹ̀ tó di pé ó lọ court nǹkan tí all right ó disturb wa gan. Kí ló fi disturb wa nígbà yẹn ni pé tàbá la fẹ́ gbà nǹkan. You understand? Tàbá la fẹ́ gbà nǹkan. Lórúkọ ẹgbẹ́ níbi kan àbí nǹkan kan. So tó máa jàǹfààní fún gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ yìí òun máa kọ lẹ́tà dìbẹ̀. Back in short authentic kò sí bá ṣe lè ṣe tọ́lẹ̀ máa sọ fún àgbà yẹn pé ẹ lọ ṣètò àárín lọ́dọ̀ ìjọba ní lẹ́nu ìgbàdà ẹ lọ ṣètò àárín. Káwọn tó yọ̀ǹda nǹkan yẹn tó wúlò fún ẹgbẹ́ fáwọn ọmọ ẹgbẹ́. Ó ṣàgbé wa lọ́kọ́ a tún wá sọ fún pé ẹjọ́ wà court. Nígbà tó kóòtù dẹ̀ dá láre nígbà tí kóòtù dẹ̀ dá láre láti pé ókè o adẹ̀jọ́ jókòó àjọ sọ nǹkan iná òwò wípé kájọ ṣe pọ̀ ẹ̀sìn tá a lè ṣe ju pé àwọn tájọ jókòó tá à ń ṣe kìíní ni ẹ jẹ́ ká kúrò fún ká kó fún gbẹ́lẹ̀ fún. So bá a ṣe kúrò ń bẹ̀ tá a fẹ́ gbẹ́lẹ̀ fún tá a dẹ́gbẹ́ nílẹ̀ látó wọ́n lọ. Abóhun ló wá bí ẹgbẹ́ Tampa. Exactly. Ní 2014. Exactly. Ẹ̀yin mélòó lẹ wá dá Tampa lẹ̀? Gbogbo àwọn tá a dá Tampa lẹ̀ gbogbo àwọn tá a wà ń bẹ̀ ń sìn ni lótìtọ́ àti lódodo gẹ́gẹ́ bí aṣíwájú gẹ́gẹ́ bí ilé mi náà ti ṣe meeting jọ yẹn. Ti rú mi báyìí láti jọ jókòó my very self Jídé Kòsọ́kọ́ nǹkan kọjú létò gbogbo ìgbogbo wa Délé Òdúlé àpọ̀ bẹ́ẹ̀ káàkiri gbogbo states. We have majority. We sat down. Ìjọba tá a máa dálẹ̀ mo sọ pé à ń lọ ẹ sì mú dání temporarily ni o. Ashaolu àtijọ́ fixed meeting. Tabari settle. We go on with our entity. But bá Tabari settle. Adẹ̀jẹ́ kó yí adẹ̀sọ kí ni nǹkan tó fẹ́ kí nǹkan tó fẹ́. Àwa sọ fún mi pé ṣó mọ̀ yìí pé ẹjọ́ tán dá yẹn few months ló ní láti kéèké ló ní rárá few months kan. Ọ̀rọ̀ yẹn ṣàtúnfẹ́ le. Ká má tún lọ kó sí wàhálà. Ẹ̀fọ́ àwọn pé kẹfẹ́ kan go ahead pẹ̀lú ẹgbẹ́ Tampa ẹ̀kọ́fẹ́. Láfi dá Tampa ẹ̀ sí. Ẹ bá fi lọ register. Yes. Ta ló wá kọ́kọ́ jẹ́ president yìí? According steering committee. Okay. Which is Yemi Solade. Yemi Solade, Yomi Fashlanso, Toyosi Adesoya, Fiti Abaleko and some others to do Chekinibe. And to get the first elected president, only Dele Odule. Okay. So ọdún mélòó wá ní 4 years. Okay. After Dele Odule ta ló wá bọ́ síbẹ̀? Latin. Okay. Lásìkò Dele Odule kí ni àwọn achievement tí. Ó pọ̀ not try. Ṣé lè ka méjì mẹ́ta? Ó hold ẹgbẹ́ dáadáa nígbà yẹn. Everything was going accordingly. Like I always say, àwọn náà lè sọ. Okay. So ẹ̀yin ò jẹ́
No. President Tampa. No. The president Tampa, but èmi ni chairman board of trustee. Tí kan bá fẹ́ wọ́ ẹ lè sọ pé ẹ ṣe báyìí tó báyìí pẹ̀lú àwọn experiences ẹ̀dẹ̀ tí ń neighbor láti inú àwọn ẹgbẹ́ mi. Ok, lẹ́yìn délò dúlé ló wá. No, I specifically say ẹ̀sọ́ gbà yín pé àwọn àtàjẹ́ elders o nígbà tá a fẹ́ dálẹ̀ o àwọn olóyè kankan jẹ ká filẹ̀ fáwọn young ones. Láti mọ àwọn Yẹmí Ṣọládé àwọn Yẹmí kankan bẹ́ẹ̀ gbà yín. Lẹ́yìn bàbá Latin lẹ́yìn délò dúlé ni Latin lẹ́yìn bàbá Latin ta ló wá bọ́ síbẹ̀. Latin náà ló bọ́ bẹ́ẹ̀ ó ń ṣe àwọn náà ló ṣe wá bẹ́ẹ̀ sí. Ok, kí ni àwọn achievement tẹ́lẹ̀. Oh, a lot. Ó hold there, ó spread ẹgbẹ́ yẹn gan. You understand? Ó spread there to the global. As I speak, we have Tampa in London. We have in America. We have in Dubai. We have in South Africa. We have in Ghana. We have and Italy. And sorry, Paris. Yeah. Okay, now gẹ́gẹ́ bí pé nìṣẹ́ so a ti ní àwọn ẹgbẹ́ òṣèré tó ń já sí pé wọ́n ti pín sí méjì ANTP wà lọ́tọ̀ Tampa wà lọ́tọ̀ ǹjẹ́ nǹkan kan wà tó yá sí pé ó ń so yín papọ̀ gẹ́gẹ́ bí pé ẹjọ́ jẹ́ òṣèré papọ̀. Tó bá ní ibi. Lápèjúwe ní sẹ́tọ́ wà nínú ẹgbẹ́ ANTP ṣé ó lè bá ọmọ Tampa ṣe fíìmù àbí. Initially kò rí bẹ́ẹ̀. Initially kò rí bẹ́ẹ̀ àṣebára fa torí pé ọwọ́ ogun tán gbé nígbà náà lọ́hùn. But later ọ̀rọ̀ pé kí ni ṣe oníkálukú alẹ̀ ti ń gbéra ṣiṣẹ́ ń sìn. Alhamdulillah. Ẹ ṣe ẹjọ́ gẹ́gẹ́ bíi pé ẹ wá jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ẹgbẹ́ pàǹyà fíìmù ǹjẹ́ àwọn fíìmù tí ẹ ń yà láwọn àsìkò yẹn kátẹ̀ bá ti sọ̀rọ̀ ti stage pé lásìkò tí ó di pé ẹ ń ya sinimá ńlá tẹ́yìn náà ya tẹ́ lọ fọ́ lamẹ́ríkà wò bẹ́ẹ̀ ǹjẹ́ irú culture tí ó máa ń wà nínú àwọn epic ìgbà yẹn ǹjẹ́ ó sì wà títí dìsín pẹ̀lú àwọn fíìmù tó ń jáde sí ní àgbéléwò àbọ̀nà jì síra wọn. Ó wà. When you say culture, I don't know what you are trying to say. Is it culture of respect? Nípa ìmúra nínú fíìmù àti ẹwà èdè nínú fíìmù. Ṣé o mọ̀ yí pé gbogbo irú àǹkan bẹ́ẹ̀ yẹn culture fún ẹ̀ náà is dynamic. You understand? Àwọn nǹkan tó dẹ̀ wá dáyé ń sìn yìí làwọn èèyàn fẹ́ máa wò. Ṣé o understand ń sìn? Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn kan wà tó yẹ pé àwọn cultural kìíní à ń pòfò àṣẹ nǹkan náà base lé lórí. Àwọn kan wà tó yẹ pé modern kìíní náà base lé lórí. Àwọn social satire wọ́n wà ń bẹ̀ tán base lé lórí. It depends on your story. It depends of maturity you want to handle your production. You understand? But yàtọ̀ tó wà ń bẹ̀ gbà yẹn ni pé ìmúra ayé ìjọ́un yàtọ̀ sí ti sìn. Tó bá dẹ̀ ń sọ̀rọ̀ ayé ìjọ́un ló máa múra ayé ìjọ́un. Tó bá ń sọ̀rọ̀ ayé ìsìn ló múra ayé ìsìn. Nǹkan tó jẹ́ kó yàtọ̀ nìyẹn. Ọdún bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ àti lódodo àwọn kan criticize pé ìmúra tó ń mú yìí kò dáa kíní kankan. Well, ó lè má dáa. Mi ì bá wọn rí pé wọ́n sọ pé kò dáa. Ṣùgbọ́n tó wà ń ta gẹ́gẹ́ bí ìtàn kan sọ ni wọ́n ń wọ̀. Nígbà náà. Then ìmúra wa base lórí bí story lines ṣe lọ. Exactly. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa owó. Ǹjẹ́ èèyàn lè ṣe fíìmù kó dẹ̀ di olówó kó dọlọ́rọ̀ àbí. Sórí láyé ìgbà yẹn gẹ́gẹ́ mo ti sọ pé passion làwa ní fún nígbà yẹn. Passion táwa ní fún gbà yẹn kò jẹ́ ká fi business sí. Ká máa ṣe lọ ni. So àrùn business pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n nísìnyí àwọn èèyàn ti ń fi business sí. Bọ́n fi business sí yẹn bọ́n yẹn ṣe business yẹn wọ́n wá rí àrídájú ẹ̀ pé èèyàn lè ṣe kó dolówó kó dọlọ́rọ̀. Yes, èèyàn lè ṣe kó dolówó kó dọlọ́rọ̀. Depend bí bá ṣe ṣe. Toró ti dòwò. Ok, ẹ wá jẹ́ ká wo àwọn kan wọ́n máa ń complain pé tí producer
àbí ká sọ yìí pé actor bóyá ó ní story kan ó wá yà kó tó yà ó nídìí ó wá lọ bá àwọn marketer so a gbọ́ pé àwọn marketer yẹn àwọn náà máa wá ń sábà jèrè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ẹni tó níṣẹ́ so ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ṣe rí ó lè bẹ́ẹ̀ láàrin gbẹ̀yìn tó bá bá marketer ṣe o ẹlòmíì ò tó tán you understand sí àsọpọ̀ ò tó tán a lọ ṣiṣẹ́ àgbè fún marketer irú ní sísì nínú lọ́jọ́ wọ́n bá ṣe rí ẹ bá ṣe pìrìsẹ́ǹtà rẹ̀ then ọ̀pọ̀lọpọ̀ máa ń sáré káwọn ṣàlórúkọ káwọn lórúkọ kọ́ máa lówó kọ́ máa lówó ó ń fún àwọn marketer míì láǹfààní láti rẹ́ wọn jẹ so ti yé ẹ ṣàjẹ́ ń lórúkọ ẹ ṣàfihàn sí pósítà so fún ọ̀pọ̀lọpọ̀ marketer láǹfààní ìyẹn sọ pé ṣé irú mi ni marketer máa rí máa rẹ́ jẹ àbírò àwọn tá a jẹ́ contemporary kan náà ni marketer máa rí jẹ no tó ráà ṣe orúkọ wa tí wà yẹn gan-an wà náà fẹ́ fi tajà that is it nǹkan tó ń ṣẹlẹ̀ tó fi di pé àwọn marketer kẹ̀rì wọ́n ń ṣàtìs wọ́n ń ṣòwò ni wọ́n ṣòwò ni bẹ́ẹ̀ ni àwọn wá ṣòwò ni wọ́n wá ṣòwò ni bọ́ ṣe máa jèrè náà wọ́n máa wá so that is it. ẹ jọ̀ọ́ kí lẹ lè sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó já sí pé tí wọ́n bá gbé eré wọn fún marketer tó wá já sí pé nígbà tí ẹni tó níṣẹ́ bá ṣàkíyèsí pé bóyá iye kan làwọn jọ ṣàdéhùn tí marketer wá yẹ àdéhùn tí ò fún wọn lówó yẹn ǹjẹ́ ẹgbẹ́ ní ìgbésẹ̀ tó ń gbé lórí ẹ̀. fún ẹni tó bá jẹ́ mẹ́mbà bẹ́ẹ̀. ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ wa tó bá report a ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn marketer a máa ń pè wọ́n ṣàkíyèsí wọ́n dẹ̀ máa ń túbẹ̀ ṣe táwọn ọmọ tiwa náà bá ṣẹ̀ wọ́n àwọn náà máa ń pè wọ́n ṣàkíyèsí a máa ń túbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. ok láyé òde òní gẹ́gẹ́ bíi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbé iṣẹ́ wọn lọ sórí YouTube ǹjẹ́ ẹ lè sọ ìyàtọ̀ tó wà láàrin kí òṣèré kó gbéṣẹ́ rẹ̀ lọ sórí YouTube àti kó gbé fún marketer kan pé kó bá òun tà gẹ́gẹ́ bíi pé ọ̀kan náà àwọn ìyàwó tí náà jẹ́ marketer ẹ̀dẹ̀ tí máa láwọn experience àti information lọ. ìyàwó mi jẹ́ marketer ṣùgbọ́n ti fi marketing lẹ̀ tipẹ́tipẹ́ yẹ́sẹ̀ kan tó kúrò gbùmọ̀ta àgbà ló ti fi marketing sílẹ̀ ìyàtọ̀ tó pọ̀ wà ń bẹ̀ torí bó ṣe ń rówó lórí YouTube kò lọ́rùn ọ̀nà tó ń gbà rówó lórí YouTube ó yàtọ̀ sí ọ̀nà tó ń gbà rówó ní ọ̀dọ̀ marketer. You understand because tí marketer bá lóhùn tà ní nígbà tèmi bẹ̀rẹ̀ fẹ́ deal pẹ̀lú marketer that was 1993 or so tí mo ṣe aṣẹ́wó tó di Mẹ́kà mi ò gbé fún marketer kí ló lọ tà style tí mo ní ni pé pálí yẹn èmi ni màá tẹ̀ fún ẹ màá dẹ̀ fi àmì mi sí mélòó ló tó mo ní káwọn marketer àbí mélòó kankan kọ application wà mélòó ló lè tà mo ṣáà beat ẹ tún mọ̀ pé olólùn ti tà púpọ̀ jù ok pálí kọ̀ọ̀kan nígbà náà lọ́wọ́ a máa fún 23 naira lórí ẹ̀ tó bá ta 500,000 tó bá fẹ́ ta 500,000 tó ló ti ta yẹn o wà á fún mi ní 23 naira multiply by 500,000 copies tó bá tà tán èmi náà monitor ẹ̀ mo ní seal mo ní gbogbo ẹ̀ wà tó wá gbà mí wà tó sanwó bí mi ṣe ṣe tèmi nìyẹn ìgbà tó yá àwọn tó lórúkọ lọ wọ́n gbé fún wọn gbà tó fi gbé yíyan jẹ dé. nǹkan tó ṣínà fún yàn jẹ nìyẹn. ẹ ṣe now ẹ jẹ́ ká wá lọ síbi mo rí tàbí ìròyìn kan tẹ́ ṣe tẹ́ sọ wípé àwọn ọmọ tẹ́ bí pé ẹ ní fi nǹkan kan lẹ̀ fún wọn. bẹ́ẹ̀ni. so kí ni nǹkan tẹ́ mí pẹ̀lú yíra nǹkan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí mo lè fún wọn láyé tó máa wúlò fún wọn títí dọjọ́ òun mo ti fún wọn òun ni education which is the best tí n bá fi lé tó pọ̀ lẹ̀ wọ́n á jà lórí ẹ̀ kò ní mú rẹ̀ pọ̀ wá tí n bá fi kíní lẹ̀ àti pé ilé tí n bá wọn fi lẹ̀ yẹn nígbà tí wọn bá dàgbà tó bá lọ ilé náà àti ìdílé àtijọ́
kò ní bá ṣùgbọ́n tí education tó bá lọ education yẹn tó bá ṣiṣẹ́ wà á kọ́lé ìgbàlódé fúnra ẹ̀ tí Ọlọ́run dẹ̀ ti ń ṣe fún wọn so kí ni mo fẹ́ filẹ̀ alhamdulillah mo kọ́lé tèmi mo kọ́ sí Èkó mo kọ́ sí Ìlọrin ó ti tó mi education yẹn ni pẹ̀lú gbogbo tán bá fẹ́ ṣe kí n máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kí n lè máa pẹ̀lú wọn kó máa lọ sókè. ẹ ṣé ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí Fẹ́mi Adébáyò tọ́jú ọmọ yín ǹjẹ́ torí a rí i pé ó study law ṣé ẹ̀yin ni lẹ́fọ̀sẹ̀ bí kò máa ṣe acting ni àbí ó kàn wá láti inú ọkàn yìí pé acting ló wò ó because eré ayẹmẹ́kẹ́ bá tàn wọ́n lè sí. àwọn question yẹn ti máa ń wáyé rẹpẹtẹ mo dẹ̀ ti sọ times without number mo ti sọ repeatedly pé mi ò kí ń force ọmọ mi ṣe kankan tó bá lóun fẹ́ ṣe ni kódà bó ṣe lọ sí yunifásitì tó bá lóun fẹ́ study ni tó bá lè mọ̀ pé kì í ṣọ̀nà tí ò bá lè mọ̀ pé kì í ṣọ̀nà tó bad máa encourage ẹ̀ wà tó bá wà látọkùn ẹ̀ you understand law ló lóun fẹ́ ṣe Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ ó study law ẹ̀ nígbà tó dẹ̀ jáde tó dẹ̀ rí pé òun ó ní passion fún iṣẹ́ tíátà láti lẹ̀ láti lẹ̀ gbogbo wọn ló máa ń fẹ́ bá mi lọ sí rìhásà nígbà tó bá ń ṣe kínní condition ti máa ń fún wọn ní pé tó bá fẹ́ bá mi lọ rìhásà o tí result ẹ bá ti dà wà á lọ àwọn ò á lè jẹ́ kó múra sí ìwé yẹn ṣe ọ̀rọ̀ sáǹsì bẹ́ẹ̀ wọ́n múra sí Ọlọ́run dẹ̀ ṣe wọ́n lọ jáde nígbà tó dẹ̀ jáde ti sọ pé òun fẹ́ ṣe tíátà kó tiẹ̀ tó wọ yunifásitì ló ti ṣe owó blow owó blow yẹn ní ìmọ̀gbà tó lọ for audition kò jẹ́ kẹ́ mọ̀ kò jẹ́ kí n mọ̀ ìgbà tí wọ́n dẹ̀ tí wọ́n mú gan fún audition mi mọ̀ ẹni tó mú fún audition Tádé Ògìdàn kò mọ̀ pọ́mọ mi ni kò mọ̀ pọ́mọ mi ni so ibẹ̀ ló ti tó ṣáà ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó gbà wọ́ọ̀dù bẹ́ẹ̀ ó ṣe gbà ó ṣàwò kó ṣe wá lọ sí yunifásitì ní look eré tó ṣe yẹn tó máa lọ yunifásitì ló lọ ìgbà tó wá jáde ó fèsì studies ẹ̀ wọ́n ti kọ́lẹ̀ tó bá láti 2003 right so wọ́n dẹ̀ ó dẹ̀ ní òun fẹ́ máa ṣe ó yẹ take care of nìyẹn because he has the talent he has the passion. ó ní talent wà láì so lẹ́yìn Fẹ́mi jẹ́ ọ̀kan tó wà ní wọn tó náà tún like acting. Tọ́pẹ́ Adébáyọ̀ ó like acting but ó specialize lórí directing. Directing as I speak ó wà lamẹ́ríkà tó máa direct iṣẹ́ kan bẹ́ẹ̀ sí. Good. You understand? Right. Then another one, yes, Kinilo studied in university computer scientist. You understand? Then Sadiq, in like production management, one of the big production manager in Nigeria as of today. You understand? Read one. Ridwan náà ọ̀dà pé yẹn tẹ̀sí bá mi ṣiṣẹ́ rí ọ̀rẹ́ ti bá mi ẹ̀dítì iṣẹ́ kan rí. He's now in Canada. Yeah, when she iṣẹ́ ẹ̀bẹ̀. Alhamdulillah. Editor náà you know, and kí ló ń tí ń porúkọ ẹ̀ computer science lòun náà ṣe. Sadiq ló jẹ́ geologist. Geology ló ṣe. Nígbà tó ń tiẹ̀ jáde àìtó jẹ́ ń wáṣẹ́ fún iṣẹ́ fún nínú. Ó ní iṣẹ́ tó ń sáwọ́ rè alhamdulillah. Like I said mi kì í. Ẹ kí n fọ́ọ̀sì wọn kan tó wá ní ọkàn wọn. Àwọn obìnrin ń kọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn obìnrin. Jáwọn ará àwọn obìnrin yín náà àwọn ọmọ yín sí. Yes, a ní àwọn tó ní interest ibẹ̀. Èyí tó ní interest English ló ṣe ní University of Ilorin. Ó dẹ̀ ṣe borrowed course theatre. Yeah. Now, nǹkan tí máa ń sọ fún ọ ni pé mi ò ní fi ẹ́ sí eré. Tó bá marry, tọkọ ẹ bá fẹ́ kó máa ṣe, kó wá sọ fún mi kó kọ lẹ́tà wá. Ọjọ́ kọkọ ẹ̀ ló wà láwọ̀. So má mix ẹ pẹ̀lú marital life ẹ. Tí ẹ fi rí àwọn obìnrin mi púpọ̀ bẹ́ẹ̀ ni.
mi rò pé àríkànnà wọn tó act. Wọ́n kàn wọ́n act bí part time lẹ́kọ̀ọ̀kan lèmi kan máa ń fi wọ́n ṣiṣẹ́ gidi wọ́n ń pè wọ́n láti ta. Èyí tọ́kọ ẹ bá lè gbà ni èyí tọ́kọ ẹ bá gbà gbàgbé. Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn upcoming younger artists àbí actors àbí àwọn mìíràn tó ń lé ẹ̀mí pé ó wù òun náà tẹ̀ máa direct àbí kóun máa act? Ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé wọ́n kọ́ṣẹ́ lójú àmì. Kán lọ́gàá kan tí wọ́n lọ kọ́ṣẹ́. Wọ́n kọ́ kàwé wọn náà kọ́ lọ fẹ́ ètò bá lè study school study ètò bá lè university about it lọ ètò bá lè study abroad on that subject kìíní tó fẹ́ ṣe be filmmaking be stage production or acting or whatever you see iṣẹ́ fíìmù wide. Àwọn area of socialities are wide. You can be a costumier, you can be a makeup artist, you can be whatever. Behind the camera ẹ pọ̀ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣá mú lọ́kùnkún nínú kò kọ́ dáadáa. Iṣẹ́ téèyàn bá kọ́ kì í mọ̀ ẹni tó bá dẹ̀ mọ̀ kò ní last. Bẹ́ẹ̀ ni. That's my advice to them. Wọ́n ló máa ṣe kán ṣe dáadáa. Importantly kán fòótọ́ pẹ̀lú ẹ̀ kán dẹ̀ wà prayerful. That's it. tó ẹ ṣe ẹ wá jẹ́ ká lọ síbi ọ̀dọ̀ late Ògògbó tí ó ṣaláìsí Ọlọ́run kó bá wa kẹ́ ìgbà tẹ́ ẹ gbọ́ báwo ni ẹ ṣe fíìmù nípa ikú Ògògbó. Ó ṣe díẹ̀ ó ṣe lára mi díẹ̀ mo fẹ́ lè sọ pé interview tó ń ṣe fún mi ní kọ́kọ́ fẹ́ kára mi tó ká díẹ̀ otherwise I've been down London bí náà ni mo wà. Ẹ ti gbọ́. Mo ti gbọ́ kódà tó ti tún sáré padà lọ ní pé kó tó tún jọ́ mẹ́jọ tó máa ṣe jọ́ mẹ́jọ I must be there. Ó ká wa lára torí Ògògbó is a very humble ọmọ tí ò ní gbéraga ní ọmọ tó ó dùn yàn jọjọ bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe fọlọ́. Wàláì kò sí. Gbogbo kò sí bá a kárí bọnú bá a sunkún kò lè padà. Ẹni òkú wo ló kú tán sunkún tó wá torí ẹ̀ jí kò sí. Wàláì. Ṣùgbọ́n bó ṣe rí gbogbo àná láti gbogbo ẹ̀ ṣe rí. Òwe Yorùbá dẹ̀ náà máa ń pè ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn ṣe ká dàgbà àtọ̀rọ̀ jẹ. Ǹjẹ́ ẹ ti ọjọ́ ti bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kópa náà àwọn iṣẹ́ ń ṣe? Dáadáa kópa ní iṣẹ́ wa àjọ ń ṣe pọ̀ dáadáa nígbà yìí àjọ ń ṣe pọ̀ dáadáa. Mo rántí pé last Ramadan lecture mi tí mo ṣe nígbà tó di segment pé kí wọ́n máa donate owó fáwọn mọ́ṣáláṣí àbáwọn ìjọ mi ló jáde ló gbowó ló ṣe dáadáa. Àjọṣepọ̀ tó ń tẹ́tọ́ mọ́ wà láàyè. Kí ni nǹkan tí ẹ lè pé tí wọ́n bá ní òkè kẹ́ describe who is Ògògbó kí ni nǹkan tẹ́ lè fi qualify àbí tẹ́ lè fi describe ẹ̀ in short? Òun náà ni mo fi ń describe mo ti ń sọ pé ọmọ tó ní tẹríba ni. You understand? Ọmọ tó gbẹ́sìn yìí ọmọ tó dẹ̀ ṣe dáadáa very cool headed ẹ lè rí ṣàṣà ni máa fi bá Ògògbó níbi controversy kankan ṣàṣà ni so ìyẹn lásán ti tó. Ok kí nìkan tó gbé yín wá sí London lọ́tẹ̀ yìí? Ẹ bá a sọ fún àwọn èèyàn wa ní. Nítorí gbé mi wá sí London ló lè pé àwọn ọmọ mi wà níbí wọn á bá wọn ṣeré ọdẹ wa lọ dé pẹ̀lú wọn àwọn ọmọ mi mẹ́ta ló wà níbí báyìí lọ́kọ wọn pẹ̀lú àwọn ọmọ wọn wà so alhamdulilayi alhamdulilayi. Ìmọ̀ràn wo lẹ́ni fáwọn àwọn oníwèé ìròyìn? Àwọn oníwèé ìròyìn onímọ̀ràn tó pọ̀ fún wọn. Àgàgà àwọn tó ń pera wọn ní social media blogger wọ́n bà yí jẹ́ wọ́n yí bà yí jẹ́ kọ́ máa rí òkòkòdó ọ̀rọ̀ kan tó sọ bóyá tọ́rọ̀ bá yí wọn sí dáadáa ni àwọn kankan wà tí èèyàn ń ṣe tó fi ń ṣe lọ́rùn ara ẹ̀ nìyẹn tó o bá rí òkòkòdó ọ̀rọ̀ má sọ ń pa ẹ̀ rárá
so kàn máa wádìí nǹkan dáadáa kan tó sọ àwọn oníwèé ìròyìn yẹn àwọn kan dáa tán kóra wọn jọ tó yẹ pé fake news làwọn ń gbé kiri wọ́n ṣàánú orí ara wọn àwọn ọmọ wọn nítorí ìjọgbéde àlèkè àwọn comedians yẹn kọ́. àwọn they are doing their wọ́n ṣiṣẹ́ wọn ni creative job ni kò sí nǹkan tó rọ̀gì pẹ̀lú wọn káwọn náà máa ṣiṣẹ́ wọn dáadáa ni advice máa ní fún wọn náà nìyẹn. ìmọ̀ràn ó lẹ ní fáwọn àfà. bàbá wa wọ́n jọ wọ́n ṣàmọ̀ fàdúrà ràn wá lọ́wọ́ mi jù bẹ́ẹ̀ lọ. ó kù àwọn ìjọba Nàìjíríà ìmọ̀ràn ó lẹ ní fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. àdúrà ni mo ní fún òun àtàwọn tí wọ́n jọ kóra jọ tó ń jọ ń ṣe kọ́lọ̀ máa tì wọ́n lẹ́yìn kọ́lọ̀ máa bá wọn ṣe tó máa fìlú máa fi dẹ̀rọ̀ kọ́lọ̀ túbọ̀ máa fi sí wọn lọ́kàn kán dẹ̀ máa gbogbo àwọn tó jẹ́ politician ẹgbẹ́ wọn wọ́n máa torí pé oníkálukú ń wápò ohun àgbà kan máa fi ara ní aráàlú kán máa purọ́ fáráàlú kán máa ṣe you understand ìmọ̀ràn tí mo ní fún wọn nìyẹn. èyí tó jẹ́ second to the last question ni pé ǹjẹ́ ó lásìkò kan tẹ̀ ń plan pé bóyá tó bá ti dàsìkò kan báyìí tí n bá ti act máa stop àbí ní irú kan bẹ́ẹ̀ nínú plan yìí. ṣe ní pé máa retire pé ẹ ní act mọ́. ó ṣòro sọ pé kí n artist sábà retire you understand say nítorí pé ìgbà kan là ń play lover boy ìgbà kan là ń play brother ìgbà kan là ń play uncle ìgbà kan là ń play father àǹtí ń play grandpa nísìnyí so bó bá ṣe wà tó ní story bá ṣe kọ story máa fit in sí apart from that you can be old kankan kó kàn máa produce live art you understand if you have your money go down they produce film for you then you release it adé máa gbowó ẹ̀ wá tún produce ẹ̀. Yes. tá a bá ní kàkà méní méjì ó ti tó fíìmù mélòó tẹ́tí kópa ìyẹn first question second question àwọn fíìmù mélòó ni ètò ẹsẹ yìí gangan fúnra ara yín tẹ́tí yà. èyí tí mo ti kópa yẹn mo ti lost count mi ti ẹ̀ lè rántí mọ́. but láfojúdá mi ti ẹ̀ lè sọ. ẹ lè sọ iye tó jẹ́ ó pọ̀ ó pọ̀. pé mo ti wá ṣe fíìmù á pé nípele wọn pé mo dá sọ ẹ̀ ń sìn àṣọ tẹlifíṣọ̀n. bẹ́ẹ̀ ni títí bẹ́ẹ̀ ni o tún síbẹ̀ o series. ìgbà kan wà tẹlifíṣọ̀n series ìgbà kan nìyẹn irú ti fíìmù tàbá ní ká sọ fíìmù tàbá ní ká wò ní celluloid fíìmù tá à ń gbé lọ sinimá torí àwa àpọ̀ lẹ́nu sinimá ń gbà kan Oga Bello Adebayo Salami àtẹ̀mí you understand la ní sinimá ń gbà yẹn lórí fíìmù sinimá tí mo bá wọn ṣe mo ṣe Ogun Ajayi 1985 ọmọ òrukàn 1987 and ẹ̀rí ọkàn 1989 you understand ìpele kan mẹ́ta nìyẹn tó wá ní home video máa ṣe tó bíi 26 you understand Yorùbá bọ̀ wọ́n ní tiẹ̀tiẹ̀ kọ́ lé yín tó bá ṣe méjì kó ṣáàtì funfun ni you understand tàbá ní ká mú YouTube yìí mi ò kó mo tí ì ṣe ju 5 lọ kò ń ṣe rẹpẹtẹ wọ́n bá ti ń gbádùn àwọn kan tó ń gbádùn àwọn kan tó ń gbádùn ṣùgbọ́n eré orí CD orí igbá àwọn obìnrin yẹn ló fẹ́ pọ̀ jù. mo wo fíìmù kan lásìkò ọ̀tẹ̀ ṣe tó ń pè ní ṣé abẹ́rẹ́. Òkìní ta ló ní fíìmù yẹn máa kún fún ọ̀pọ̀lọpọ̀ gbọ́n o. ẹ̀yin lẹ ní. èmi ni mo kọ story èmi náà ni mo produce èmi mo abẹ́ mi. ṣé ó ní kankan tí ẹ rí tẹ tó motivate yín gbà yẹn tẹ fi kọ story yẹn because story yẹn reach. jẹ́ kí n sọ kí n mọ̀ fún yín. but like I say what is going on within the society ni máa mú story láti kọ́ gbọ́n láti kọ́ àwọn ènìyàn gbọ́n
obviously ó ṣẹlẹ̀ kìíní ẹ̀ ṣẹlẹ̀ gbà yẹn ní life nígbà wọn lọ sógun tó ń lù tó gun ọdẹ dé ẹ ṣe nǹkan kan the next thing kò ṣe pé wọn ṣàṣẹ wọn fowó ràn wọn tó lù tí wọn fi ràn wọn the next thing then pé wọn ṣàṣì tó fi ń pa àwọn ènìyàn wọn ṣe pa òun náà so something like that betrayal wà lóríṣiríṣi ọ̀nà so ó ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ ni ó wá jẹ́ pé ó wá láti ìdílé eléégún tó ń pè ní eégún náà ń pè lókìní. Ẹ ṣe bàbá wa Ajímọ́jàsán àbúrò wọn àsìkò káwàrà pẹ́yìn pẹ̀lú wọn ẹjọ́ máa ń act lórí rédíò àti Ajímọ́jàsán àbálùwẹ̀ lẹ́sọ̀. Ajímọ́jàsán ó ti ṣaláìsí ti pẹ́ Ajímọ́jàsán ti ṣaláìsí ti pẹ́ àti tó bí 8 years or so tó ti kú about 7 years. Alúwẹ̀ báwo lẹ́yìn àtẹ̀sẹ̀ pàdé àtẹ̀mọ́rò pọ̀ mọ́ lọ́rin ní Alúwẹ̀. ọmọ ìyá wa rú. Báwo lẹ́ ṣe pàdé? Inú gúrùpù Òjó Ládìpọ̀ náà láti pàdé. Nígbà yẹn wá gúrùpù dẹ̀ ló ń wá. Ìgbà àbúrò ni mo mú ṣá ọ̀dọ̀ mi náà ló gbé títí ẹ̀fìyà. Àbúrò mi ni títí dọ̀la ó sì ti pè mí ń bí ọmọ ẹ̀ sùkàn mi tó wà bí ó ti wá kì mí bí. Ẹ̀yin àti Péjú Ògúnmọ́lá náà ó ẹ dà pé ẹ close ẹ máa ń. Bí ìyàwó àbúrò mi ni so ọmọ bàbá wa nù erílẹ̀ ni ó di dandan náà. Ẹ ṣe kí lẹ fẹ́ káwọn yẹn máa fi rántí lọ́pọ̀lọpọ̀ gbà ní ṣókí pé tó bá tẹ̀ níta ni Ọ̀gá Bello tó yá sí pé ìkan yẹn ni àwọn yóò fi máa rántí yín. Ó pọ̀ irú àwọn eré tá à ń sọ yìí náà irú ọgbọ́n tá à ń kọ́ wọ̀nyí náà wọ́n á máa fi rántí mi àwọn ọmọ mi dẹ̀ wà nú eré wọ́n máa fi yẹn náà rántí mi àwọn náà máa immortalize orúkọ yẹn nígbà tá a bá lọ tán Ọlọ́run nígbà yẹn ní sẹ́mi yóò gùn iṣẹ́ àlà ọlágbára Ọlọ́run dẹ̀ nígbàgbé wa. Àmín. Ẹ ṣe ibí yìí ni a dá ètò yìí dúró wọ́n ní ṣókí ni ọbẹ̀ oge kò gbọ́dọ̀ gùn púpọ̀ jù mo lérò pé àti rí ọgbọ́n kan àbí méjì kọ́ nínú àwọn ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Ọ̀túnba Adebayo Salami tó ń bá wa sọ ibí yìí ni a dúró èmi ní olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Dr. Daud Awwal tí wọ́n jẹ́ ọ̀gá iléeṣẹ́ The National Press ní ìlú London tí a sì tún ní ẹ̀ka sí ìlú Nàìjíríà àti gbogbo àwọn ìlú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tún dàsìkò kan náà.